Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń wò wá. Ẹ káàbọ̀ sórí channel Mummy AJ TV. Fẹ́yìn olólùfẹ́ wa tẹ́ ẹ ti subscribe, ẹ bá wa subscribe sórí channel, bá wa like, ẹ bá wa share, ẹ bá wa comment. Ẹ̀yin olólùfẹ́ mi, mo lérò pé ẹ ti wo eré tí à ń pè ní Àjùmọ̀bí. Àjùmọ̀bí ò kọ tàánú, ẹni a bá rán ni sí ní ṣe ni lóore. Ẹ̀yin olólùfẹ́ mi, mo fẹ́ kí ẹ lọ wo eré tí à ń pè ní Àjùmọ̀bí. Nínú eré yìí la máa rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ láti kọ́ nínú eré. Nínú eré yìí la máa rí bí ẹbí ṣe ń dani. Nínú eré yìí la máa rí bí ẹni tí a fi inú tán, tí a fi ọkàn tán tó ṣe ń dani. Eré yìí kọ́ wa ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́. Eré yìí sọ̀rọ̀ nípa ìfẹ́, nípa ọ̀dàlẹ̀, nípa ẹbí, ọkọ àti ìyàwó tó fi bẹ̀rẹ̀ eré wọn láti ilẹ̀. Ẹ wá wo nígbà tí ọkọ wà lórí ìdùbúlẹ̀ àìsàn tó nílò ẹbí. Kí làwọn ẹbí ṣe? Ògún làwọn ẹbí ń dùn. Táwọn ẹbí ṣe máa gbógun ni. Lérò gbà wọ́n ní pé bọ̀bọ́ yẹn máa kú. Ẹ wo tí àwọn ẹbí ṣe gbìmọ̀ pọ̀ láti frustrate wípé kó release properties ọkọ ẹ̀ fáwọn torí pé èròǹgbà wọn ni pé ọkọ ẹ̀ máa kú. Ẹ wo tí ìyàwó ṣe dúró ti ọkọ ẹ̀ nígbà ìṣòro. Imagine ẹbí ń du property tó yẹ kó ń du olólùfẹ́ wọn. Nǹkan tó ń ṣẹlẹ̀ ní real life gangan ni wọ́n fi ṣeré fún wa. Ẹ̀yin olólùfẹ́ mi. Ẹ̀yin olólùfẹ́ mi, tẹ́ ẹ bá ti wo eré yẹn, má jẹ́ ń sọ̀rọ̀ jù. Mo fẹ́ kẹ́ lọ wò, kẹ́ padà wá comment, share, like. Lẹ́ẹ̀kan sí, fẹ́yìn tẹ́ ẹ bá ti subscribe sórí channel Mummy AJ TV, ẹ jọ̀ọ́ bá wa subscribe sórí channel so that anytime tá bá ti upload àwọn new movie, ó máa pop up lórí YouTube yín. Ẹ dẹ̀ má gbàgbé láti bá wa turn on notification yín. I love you guys. Thanks for watching my video. God bless you. See you guys in my next episode. Bye.